fashion yìí náà ti wá pọ̀ jù. Ṣé orí tó wọ́ yẹn mi ni mo ti mú? Oh shit. Ayọ̀ ni. Padà gbogbo àbọ̀ mọ́. Oh, ṣé my dear, ẹ bá mi kó. Baby wọn kan tó tẹ̀ ṣẹlẹ̀. Ṣé o pé last time tó fún mi 20,000, mo sọ fún mi ní ìròyìn tó nǹkan kan. Ṣé wọn kò yọwọ́ aṣọ, kò yọwọ́ bàtà, kò yọwọ́ gbogbo kan tí mo àwọn accessories ti máa lò jọ yẹn. Ìsíkòtò. Mo wá mú yẹn kékeré náà tẹ̀ jọ ni ẹ̀. At least kó lè yẹ mí. Owó wo ló mú? Èyí tó ṣẹ́kù. Mo wá wò pé at least irú party yẹn. Rékèrékè. Ojú yín ló ń dán báyìí. Ẹ káàsán. Sáyé ń wá. Adúpẹ́ sá. Èwo lẹ fẹ́ bá? Olójú mi dán sójú tí ọ̀dà. Ó ṣe ìwọ. Ọ̀gá rẹ̀ mú wọn mú wá ta nọ́mbà yìí. Òun dá nọ́mbà dà mú nọ́mbà. Nọ́mbà wà lọ́wọ́ rẹ̀ pé fún wọn. 55. Mú wá jẹ́ o. Lélẹ̀ 55 60 70 89 50. Èló lẹ fẹ́ gbélé? 5 naira. Irọ́ o, 5 naira kọ́, 10,000. 10,000. Àwọn àjẹ̀bú wọ́n ti dáràn. Àti jẹ́lé agbájẹ́rùn bí iye èèyàn. My dear, wọ́n ti admit ẹ sí General Hospital. Wọ́n ní malaria lónìí. Malaria mà dáa kó mú ẹni tó wà nínú oyún. Òótọ́ ni my dear. Hospital ni wọ́n wà. General Hospital. Mọ́mí, tẹ́ bá ti lọ ní. Bonibuma yìí. Yeah, I've left you. Bóyá mo ti wà kitchen tí. 70 years old man. My DPO. Hello, my baby. Ṣé wàá okay? Man! Last time tí èmi àti ẹjọ́ wà, in fact, mo really gbádùn ara mi gan. Ó tiẹ̀ tó ṣe ló sọ mí di ọmọdé padà. Baby, ìfà tèmi gan enjoy. Alákọ̀ọ́dá rẹ̀ ò máa sí nílẹ̀. Ìfà tó dàbí pé kò tẹ̀ sí wa lọ́dọ̀ ẹ̀yìn. Owó ni ẹ. Oh, yeah. Mi ò gbàgbé. I trust you. That's my baby. That's my baby. Okay. Fún wẹ̀. Ọmọ each time tí mi àti bá wà pọ̀ báyìí, ìfà tó máa ń dùn mọ́ mi gidi gan ni. Fúnkẹ́. Mo máa ń láì dìbò tó máa fi hàn jù lórí bed, honestly. Ilé sọ mí dánmọdé padà. Ó wá bẹ̀rẹ̀ sí ní ra mi. Ṣó fẹ́ tí ara ń bọ̀? Ọjọ́ má gbà lọ́mọ. Tó tún describe ẹ ṣe. Tó ń rún ẹ. Tó ń fọ́ ẹ. Tèmi ti bá mi. Ó dà. Ijó wo lèmi go enjoy ẹ báyìí rí? Going down the memory lane. Mi lè rántí in the history of our relationship pé bó ṣe máa enjoy wúbọ́. Jọ Mr. Man, ní òde ní sùúrù fún rẹ̀. Kí ló dé oorun mi ó fọ́ mi? Oorun náà ló wà fún. Jọ nítorí ti tọ́ lọ́hùn, kí ni mo tẹ̀ fi gbádùn ẹnu lé? Morally and financially. You get it? If you don't get it, forget about it. Fi financially lẹ̀. Ìyẹn náà dẹ̀ rẹ̀ financially yẹn dídà ló dà tọmọdé gbẹ̀ o. Ó mọ̀ o. You know better o. But morally, àṣé mi ń pè ẹ́ ni. Tó máa ní tí máa yá tó máa ní kò yá. Àṣé ibi tó ti ń gbádùn ara rẹ̀. Ó jẹ́ májẹ̀ kíkọ́ lè gbé e. Kò sọ́mọ ilé tó máa gbé e o. Tóró ló ti ń lágùn lápọ̀lákọ̀. Èmi ò dẹ̀ rẹ̀ láti gbéyàn. Kí ló dé ná? Ṣé Thomas ń pe àwọn ọkọ náà gbòòrò wọn náà náà sókè wọkọ ní ìsìn? Wọ́n torí jọ má yọ mí lẹ́nu ó tí mo dé tí mo nìyẹn kò kàsára tó bá dẹ̀ lè kàsára nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó jẹ́ kó ṣẹlẹ̀. Kí ló dé? Má yọ láyé lẹ́mìí mi.
ṣé ìyá mi. àbóòrí ọlọ́run ló ní ká lọ wo àbúrò rẹ̀ ńṣe ni ò bá máa ti ilé ìwòsàn kan bọ́ sí ibòmíràn. ó tọ́ lẹ sọ ojoojúmọ́ ní bá máa lọ sílé ìwòsàn. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí owó kékeré tó yẹ kéèyàn fi mójútó àìsàn ibà kó má ṣèyàn rárá àníná nígbà tó yẹ ká ná ó wá dìgbà tí báwọn bá wá kọlu èèyàn tó tóbi àwa máa náwó ńláńlá sí nǹkan ọ̀hún ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ó tọ́ ni owó díẹ̀ tó yẹ kó fi tọ́jú environment ẹ̀ kó look tidy and neat òun ló lọ ń waste gbogbo owó sí hospital. ó dáa ohun tí ó yẹ kí gbogbo ènìyàn mọ̀ ni pé a lè dènà àrùn ibà kó tó dé ní àwọn ọ̀nà wọ̀nyí. ìkíní a gbọ́dọ̀ rí pé gbogbo wa la ní àwọ̀n tí ń pa ẹ̀fọn. ìkejì a gbọ́dọ̀ rí pé àyíká àti àyídà wa ó mọ́ tónítóní bó bá ti mọ́ kò ní ṣẹ̀fọ̀n. ìkẹta aláboyún tàbí ẹni tí ò ń ṣaláboyún gbogbo wa gbọ́dọ̀ máa rí pé à ń lọ sílé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú láti ìgbàdégbà. bàbá ti rí àwọn nọ́ọ̀sì àtàwọn dókítà wa tá a sì gba ìtọ́jú tó yẹ wọ́n parí àkóso òfin gbogbo rẹ̀ ni pé bí kò bá ti sí ẹ̀fọn kò ní sí bá o. ẹ̀yin náà ti di professional counselor. ó dáàbò lásọ. ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ìṣákì. àwọn ọ̀gá wa máa tó wọlé wá sí láti bá wọn bá yín sọ ọ̀rọ̀ kan àbí ìkejì. mo fẹ́ kí olúkúlùkù yín kí ó tẹ́ etí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kẹgbọ́n kan tí àwọn ọ̀gá wa tí wọ́n fẹ́ bá wa sọ. ṣé ti gbọ́? ẹ káàárọ̀. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ọ̀sẹ̀ yìí ló jẹ́ ọ̀sẹ̀ karùn-ún tí a wọ iléèwé táwọn ọ̀sẹ̀ karùn-ún táwọn táwọn ní mo sọ fún yín o àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀sẹ̀ karùn-ún tájọ wà yìí ṣé ọmọ ẹgbẹ́ máa ń fún yín ní grace ọ̀sẹ̀ méjì nítorí náà ẹ̀yin mélòó lẹ sanwó iléèwé yín ẹ jẹ́ ọlọ́wọ́ yín lókè. ọ̀sẹ̀ karùn-ún ni wọ́n wá fi dá yín lójú wípé níparí oṣù yìí ọmọ tí ò bá sanwó iléèwé ẹ̀ kò gbọ́dọ̀ wọ́n bí wá mọ́ o. ọmọ mi máa lò mú mi ẹjọ́ ẹ máa lò mú mi ẹjọ́. ok ó ní kí n má lọ sìn mo dúró ó dá gbọ́ tèmi mo ti tiẹ̀ ṣé o mọ bó nǹkan tí mò ń ṣe náà títorí tí náà ni mi fẹ́ kí ìyà jẹ́yìn fúnṣọ̀ náà ni jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa mú mi ẹjọ́ mú mi ẹjọ́ mú mi ẹjọ́ máa lò mú mi ẹ máa lò mú mi ẹ máa lò. nífẹ̀ẹ́ mi tó bẹ̀ mí dàrọ̀ sùn lẹ́yìn tí kò má ìdí mi máa kúrò nílé mi mọ́ bó ṣé orí nǹkan tí mò ń fà yín sí báyìí. Agnes ẹ ṣé bó ṣe pè mí wáyé ò dáa ni ká lọ́mọdé yìí wá pè mí sí máa kọ̀ wọnú ilé máa rí pé o ti kẹ́rù o ti lọ Agnes kí ló dé